Nnamdi Kanu ní kí a sin Òkú Adarí Ipob pẹ̀lú Ẹgbẹ̀rún Méjì Orí Èèyàn. A ti pa ọgbà èèyàn kí ọwọ́ ọlọ́pàá tó tẹ̀ wá. Ìgbẹ́jọ́ aṣáájú ikọ̀ Ipob Nnamdi Kanu mà tún tẹ̀síwájú o níwájú adájọ́ James Ọmọ́tòṣọ́ ti ilé-ẹjọ́ gíga tìlú Àbújá. Níbi ìgbẹ́jọ́ náà òun sì ni ẹlẹ́rìí fún ikọ̀ agbèfọ́ba ti ṣàlàyé wípé ó mà tó èèyàn bíi igba tí ẹgbẹ́ Ipob tí ìjọba ti fòfin dè náà tó mà pa lẹ́kùn ìlà oòrùn Nàìjíríà. Ẹlẹ́rìí náà ọ̀gbẹ́ni DDD ó mà ló mà jẹ́ ẹlẹ́kẹrin tí yóò jẹ́rìí fún ìjọba Nàìjíríà ní ilé ẹjọ́ o láti ìgbà tí ìgbẹ́jọ́ náà tó ti bẹ̀rẹ̀. DDD yìí ó sì jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fún orílẹ̀-èdè yìí, ẹni tó ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Imo láàrin ọdún 2019 sí 2022. Ẹlẹ́rìí náà ó wá ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ o bí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS bó ṣe lo àwọn ẹ̀rọ ìgbàlódé láti ṣe àwárí o ibi tí rédíò kan tí Kanu mà gbé wọ orílẹ̀-èdè yìí wà tó sì gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé lẹ́yìn akitiyan wa a rí ẹ̀rọ alátagbà rédíò náà nínú ilé ẹrù kọ̀ńténà kan nílẹ̀gbẹ́ ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Benjamin Madubugu ní agbègbè Ibulizizio nílùú Ihala ní ìpínlẹ̀ ti Anambra o. Kódà lásìkò tí a wà nínú ilé Madubugu náà a rí ìbọn ìgbàlódé méjì nínú yàrá ibùsùn rẹ̀, a sì ti mú ọkùnrin náà. Gẹ́gẹ́ bí ẹlẹ́rìí DSS gẹ́gẹ́ bó ṣe wí, Madubugu ó mà sọ fún àwọn pé ọkùnrin kan tó pe orúkọ rẹ̀ ní Igwe Ayimba ó mà ló mà bẹ̀ òun wípé kí òun bá ń gbé ilé ẹrù ọ̀hún sí àgbàlá ilé òun tí yóò sì fún òun ní ilé ẹrù náà lẹ́yìn tí ẹni tó ní bá wá kó àwọn ẹrù tó wà nínú rẹ̀. Ọ̀gbẹ́ni DDD ó mà sọ wípé nígbà tí wọ́n mú Kanu wọ́n jẹ́ kí òun àti Benjamin Madubugu kí wọ́n fojúkojú o tí Kanu sì sọ pé òun lòun ní ilé ẹrù náà. Àmọ́ bí ìgbẹ́jọ́ náà bó ṣe ń tẹ̀síwájú ó ní Onyechi Ikpeazu tó jẹ́ ọ̀kan lára àwọn agbẹjọ́rò Kanu ó mà ló mà sọ wípé iléeṣẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Denka Clearing and Forwarding Agency ó mà ló mà gbé ilé ẹrù náà wọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ilẹ̀ òkèrè. Lásìkò tó ń jẹ́rìí náà ọ̀gbẹ́ni DDD ó mà mẹ́nuba ọ̀kan lára àwọn adarí Ipob Benjamin Uzoma tí àpèjẹ rẹ̀ tó ń jẹ́ Oye Ami tí ọlọ́pàá mọ̀ mú tó sì jẹ́wọ́ wípé òun ti wo onírúurú ìwà ọ̀daràn sẹ́yìn. Adégbóyèga Awomolo tó jẹ́ agbẹjọ́rò ìjọba àpapọ̀ ó mà mú ìwé ìròyìn Vanguard tí wọ́n gbé jáde ní ọjọ́ kẹta oṣù keje ọdún 2021 níbi tí ìròyìn bí wọ́n ṣe mú ọkùnrin náà wà. Nínú ìròyìn ọ̀hún ó ní Oye Ami ó mà ti sọ wípé Nnamdi Kanu ó mà sọ fún àwọn pé kí wọ́n sin òkú ọ̀kan lára àwọn adarí wọn ìyẹn Ukonzo tí ọlọ́pàá ṣekú pa pẹ̀lú Ẹgbẹ̀rún Méjì Orí Èèyàn. Ó wá kéde pé àwọn sì ti pa ọgbà èèyàn kí ọwọ́ ọlọ́pàá tó tẹ àwọn o. Nínú ìwé ìròyìn náà ohun tún ni Oye Ami mà ti jẹ́wọ́ pé Kanu mà pàṣẹ fún àwọn láti máa pa àwọn agbófinró táwọn sì fi wúndíá mẹ́wàá táwọn fi ṣèdìtò ààbò fún ara wọn o, àti pé àwọn ọmọ ogun Ipob ló dáná sun ọgbà ẹ̀wọ̀n kan ní ìpínlẹ̀ Imo. DDD ó wá sọ síwájú sí wípé DSS ó fẹ́ fi ọ̀rọ̀ wá afurasí náà lẹ́nu wò, àmọ́ ọlọ́pàá mà sọ pé ó ti sá lọ kúrò ní àhámọ́ àwọn o, àwọn kò sì tí ì rí i látìgbà tó ti sá lọ. Ó wá ṣàlàyé nípa bí DSS bó ṣe ya bo àgọ́ àwọn ọmọ ogun Ipob nínú igbó kan ní ìpínlẹ̀ Imo àti Anambra tí àwọn sì rí àwọn èèyàn náà tí wọ́n ń jẹ rárá èèyàn fún ààbò. Lápapọ̀ DDD mà sọ pé àpapọ̀ iye àwọn agbófinró tí Ipob mà ti ṣekú pa kò mọ̀ dín ní 170 sí 200. Ó ní fún àpẹẹrẹ Ipob ti kọlu àgọ́ ọlọ́pàá rí tí wọ́n pa gbogbo àwọn tó wà níbẹ̀ tí wọ́n sì sọ àgọ́ ọlọ́pàá ọ̀hún di ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé Ipob ló pa Ahmed Gulak tó lọ sí àbẹ̀wò sí gómìnà Hope Uzodinma ní ọjọ́ ajé kan tí wọn kì í gbà kí ẹnikẹ́ni ṣiṣẹ́ o. Àwọn agbẹjọ́rò Nnamdi Kanu wọ́n mà sọ pé àwọn yóò pe ẹjọ́ kan tako ẹ̀sùn ìgbésùnmọ̀mí tí ìjọba àpapọ̀ fi kàn án. Ọ̀kan lára àwọn agbẹjọ́rò Kanu
Kanu Agabi ó mà ló mà sọ bẹ́ẹ̀ lẹ́yìn Adégbóyèga Awomolo tó jẹ́ agbẹjọ́rò ìjọba. Ó mà sọ pé àwọn ti parí àwíjàre àwọn lórí ẹ̀sùn tíjọba fi kan olùjẹ́jọ́ náà níbi ìgbẹ́jọ́ ọ̀hún tó mà wáyé ní ọjọ́bọ̀ Thursday. Adégbóyèga ó wá ké pe ẹlẹ́rìí ìjọba ọ̀gbẹ́ni EEE kì í ṣe orúkọ àbísọ rẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ DSS. Ẹlẹ́rìí náà ó ní òun wà lára àwọn tó ṣe ìwádìí àtúbọ̀tán ìwọ́de endsars tó mì Nàìjíríà tìtì lọ́dún 2020. Ó ní lásìkò ìwádìí náà ìlò ń rìnrìn àjò káàkiri àwọn ìpínlẹ̀ tíwọ́de náà tó ti wáyé káàkiri Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe sọ o, àbọ̀ ìwádìí ìgbìmọ̀ náà ó mà fi hàn pé àpapọ̀ ọlọ́pàá tó bá ìwọ́de náà lọ ó mà jẹ́ 128 ọmọ ogun 37 àti òṣìṣẹ́ DSS 10. Ó wá fi kọ́ rẹ̀ pé àwọn èèyàn mà dáná sun àgọ́ ọlọ́pàá 164 àti ọ́fíìsì INEC 19. Nínú àlàyé ọ̀gbẹ́ni EEE ó ní àwọn ọ̀rọ̀ tí Kanu tó ti ń sọ fún àwọn lọ́pọ̀ ọdún ó mọ̀ wà lára nǹkan tó mọ̀ ṣokùnfà ìwọ́de endsars náà. Ó ní gẹ́gẹ́ bí onímọ̀ nípa ètò ààbò mo mọ̀ pé ohun méjì ló ń ṣokùnfà ìfẹ̀hónúhàn, ohun tí àwọn èèyàn ń fojú rí àti èyí tí wọn kò fi ojú rí o tó jẹ́ gbogbo ìwọ́de náà. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò ikọ̀ méjèèjì, adájọ́ mọ́tòsọ́ ó mà tó sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 18 oṣù keje ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run fèrè ṣíṣe mi àti yín o.